tá a bá ní ká pìtàn ìtàn máa ń ba nǹkan jẹ́ ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹ̀yin tí ẹ ń pe ọba Ọ̀yọ́ lólórí ọba Ilé Ifẹ̀ àìdákùnmọ̀ ló ń ṣe yín o nítorí pé oríkì kan wà tí ẹ̀yin Ọ̀yọ́ ń pín sí àti Ọ̀yọ́ tẹ máa ń kì ẹni ládé 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 Ọ̀yọ́ ò ládé òun ló ládé ó ní ohun tó ṣẹlẹ̀ nígbà wáṣẹ̀ tí bàbá wa Ọ̀rànmíyàn tó fi lọ jagun ní Òró adé ọba wọn tán gbé wá ń gbà yẹn lọ òun ládé àkọ́kọ́ tán kọ́kọ́ dé lọ́yọ̀ọ́ ẹni má dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ kó jáde síta ládé 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 Ọ̀yọ́ ò ládé Òró ló ládé tó máa ń gbọ́ tó máa ń sọ pé ọmọ ajagun gbadé ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ o ọ̀rọ̀ ọjọ́ míì ni o ọba wa bàbá wa Ọ̀rànmíyàn eléèpé wàgùn fòdófòdó òfòdófòkànga wọn ní má bàjá kò ṣeé bínú sí torí bí ò dá wọn lápá máa dá wọn nítàn bàbá wa onírìṣà ẹ kú fọmọ ènìyàn ṣe àgbàlagbà gidi ọmọ bàbá wa yé ọjọ́ ó tún padà wá sáyé tí wọ́n fi ń pè ní Ògúnwùsì ọba Adéyẹyè ọba Adéyẹyè ní tòótọ́ ẹyẹ lóye ẹyẹ láwùjọ tàbá fẹ́ purọ́ lókù torí olíbínú kò lè jọba síwájú ẹ ò ń bínú kò sí nǹkan kan tó ń bí yín nú nítorí pé ẹ mọ̀ pé gbogbo eléyìí tó ń sọ yẹn bọ́mọdé kò bá tán àbárọ̀bá gbólóhùn kan ṣoṣo ti tó láti fi fèsì ṣùgbọ́n ẹ ò fèsì bẹ́ẹ̀ ò bá lè fèsì àwa tá a jẹ́ sàábé yín tá a jẹ́ Minister of Defence Báṣọ̀run Àgbàkì àmọ́ máa dá wọn lóhùn kì í ṣe fún tìjà ohun tí ò yéra wa òun la fẹ́ ń yéra wa a lè pọ̀ wọn nísọkúsọ láàyè níke àwa tá a dẹ̀ ń sọ pé kò rí bẹ́ẹ̀ àwa láàyè ní padà so bó ṣe rí nìyẹn Yorùbá kò ní rẹ̀yìn Yorùbá kò ní mẹ́rí orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Olóyè Waheed Muraina Ọláńṣílẹ̀ tí mo jẹ́ Àgbàkin Báṣọ̀run sílẹ̀ Yorùbá lábẹ́ bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì kejì olórí ọba aládé ẹrù jẹjẹ fún gbogbo ilẹ̀kílẹ̀ mo ti kábíyèsí fún ọba o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o eléyìí kò ní jẹ́ aṣọgbẹ̀yìn mo sọ yìí mo dúró ìpàdé wa bí adùn bí oyin ó dàbọ̀.